nílé lóko lájò lẹ́yìn òdì mo kí gbogbo yín káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí yín pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́ bá tẹ́ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. So gbogbo wa pátápátá ni bàbá kí. Gbogbo wa pátápátá ta. Kọ́dẹ̀ ẹni tí wọ́n dárúkọ gbogbo wa ni bàbá kí. So kọ́lọ́n kó bá mi kí wọn, kọ́lọ́n kó sì bá mi dúpẹ́ fún wọn. Àrò a sì gbé kalẹ̀, kálukú sì jẹ́ pé. Alhamdulillah. Lẹ́yìn náà a kí àwọn lọ́balọ́ba. Ṣáájú gbogbo yẹn kí n tó máa kí àwọn lọ́balọ́ba yẹn, mo kí nínú rábítà náà ni Shehu Taofik Akeugba Gold. Damallahu hayatahu. So mo kí púpọ̀. Akramakumullah sir. So kọ́lọ́n bá mi kí. Bí n ṣe fẹ́ mi ò ní èyàn ó fẹ́ fo ẹlòmíì. Bẹ́ẹ̀ni. Yóò sì ṣe kíni fún pípọ̀ èrò. Bẹ́ẹ̀ni. But bí n ṣe ń tó yìí. Ọlọ́run ní ń darí yín. Àkàn bá mi gbà bẹ́ẹ̀. Ẹ kí ọmọ yín náà Secretary LOC Mustapha Dahak. Akramakumullah. Mustapha Hamzat Hussein Dahak. Akramakumullah. Àwọn tó ṣe akitiyan ni dáadáa. Mo kí Professor Olóyèdé náà. Akramakumullah. Àwọn ni speaker gbogbo ìjókòó lọ́jọ́ àkọ́kọ́. Akramakumullah. Gbogbo ẹni tó dá sí náà pátápátá látòkè délẹ̀ gbogbo wọn ni bàbá ń kí. Òun ni mo kí. Wọ́n ń fohùn wọn kí. Láti wo. Akramakumullah. Láti àwọn ọmọ bàbá Rórẹ̀kí, àwọn ọmọ Shehu Abdulrazak Abdulrahman. Akramakumullah Thaqafi. Bẹ́ẹ̀ni. Akramakumullah sir. Látàrí tòrò gbogbo wọn. Gbogbo wọn pátápátá. Gbogbo wọn yányán ni bàbá Láyégé ti kí. Ó wá pa àwọn lọ́balọ́ba. Àwọn lọ́balọ́ba yẹn àkọ́kọ́ gbogbo lọ́balọ́ba tó wá gbogbo wọn mú kí. Tí wọ́n jẹ́ pé rábítà. Gbogbo wọn ni mú kí. Gbogbo yín ni bàbá Láyégé ń kí. Lábẹ́ Àwùjalẹ̀ Ọ̀gbágbá kejì. Amirul Muluk. Amiru Mulukil Muslimin. Akramakumullah. Orúkọ yẹn ti káàkiri gan. Amiru Mulukun. Mulukun. Amirul Muluk. Àbí Amiru Mulukil Muslimin. Akramakumullah. Fi biladi Yorùbá. Alhamdulillah. Alhamdulillah. Kìí ṣe pé owó la fẹ́ gbà. Rárá. Iṣẹ́ rábítà ni. Allahu Akbar. Kọ́nfẹ́rẹ́nsì yìí kọ́ làkọ́kọ́. Anakumullah. A ti ṣe kan nígbà tí rábítà pé 55. Akramakumullah. Lábẹ́kúta. Akramakumullah. Tó fi ń ṣe gangan láwà ní bàbá àdínì. Ibẹ̀ ni láwà ní bàbá àdínì. Akramakumullah. Àwọn náà náwó yẹn nígbà náà. Akramakumullah. Bí 30 million. Wọ́n sì ná dáadáa. Wọ́n gba gbogbo ilẹ̀ Yorùbá lálejò. Wọ́n gbà.
so bí ó ṣe rí nìyẹn. akramakumullah kí Ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́sà kíkì àwọn èèyàn ti ń èkìdá pé wọ́n rí bàbá Lágége lódìdí ọjọ́ mẹ́ta inú gbogbo àwọn èèyàn ń dùn kódà ọpẹ́ táwọn èèyàn ń dá látòkèrè ọpẹ́ yìí pọ̀ pé ṣé bàbá náà ní lára ṣẹ́tẹ́ wá ní bàbá wa Maulana Sheikh Adamu ṣe ìjókòó kọ́nfẹ́rẹ́nsì yìí ó jẹ́ ká mọ̀ nàfsíyà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba míì tí yẹn ń fojú wò wọ́n àṣọmọ kí ó Sheikh Adamu náà lọ́pọ̀lọpọ̀ wọn torí wọ́n tún kéwú náà ní pẹ́tọ̀ àwọn mọ̀ bàbá Lágége àwọn mọ̀ Maulana Sheikh Adamu kíkì àti rírí wọn yìí àti báwọn èèyàn ṣe appreciate yín lágbàáyé yìí a tún fẹ́ kẹ́ tún kí gbogbo àwọn èèyàn lágbàáyé tó ráwọn tán wá conference tó ráwọn kan wá wọn àrí bí wá ní kan wá ṣàkṣíyá àmọ́ gbogbo haraka kọ̀ọ̀kan wọ́n ń wo bàbá Lágége ní pé àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run tán bá ti wá gbé sọ́dọ̀ yín èrò pọ̀ tán bá ti gbé máìkì kúrò lọ́dọ̀ yín èrò já wálẹ̀ ọwọ́ dá yín pẹ̀yìn lẹ́lọ́ pé wọ́n lé pé ẹ máa wá wò mí kọ́nà jẹ́ àríyìn pẹ́sà gbogbo ọ̀nà mú kí alhamdulillah mi ò mọ̀ pọ̀lọpọ̀ Allahu Akbar àmọ́ ìfẹ́ tí wọ́n ní ẹ Ọlọ́run kó bá mi nífẹ̀ẹ́ àwọn náà àmín àmín sọ ọlá al-Qur'an àmín mo kí Professor Kéké Ọlọ́ṣọ́nà akramakumullah so kí kọ́lọ́n bá mi kí wọn níbẹ̀rẹ̀ ìjókòó yìí mo tún darí kíkí lọ sọ́dọ̀ Ìmáàmù Akilẹ̀ Ìjẹ̀bú wàláì torí ìgbà tí mo pè wọ́n tí mo níbí lọ́nà ọ́fíìsì mi ń bí mo sọ fún wọn pé a fẹ́ ṣe kìíní báyìí Ìjẹ̀bú la fẹ́ gbé sí o wọ́n sì tẹ́wọ́ gbà á so gbogbo ètò wa ń lọ gbogbo ètò tó ń lọ yẹn Ọlọ́run bá wa tó alhamdulillah alhamdulillah Ọlọ́run tó Ọlọ́run bá wa tó Ọlọ́run tó torí pléyà tó bá wà lórí fíìdì kò ní mọ bí bọ́ọ̀lù ṣe dùn àwọn spectators ni wọ́n mọ bó ṣe dùn àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì bá ọgbọ́n bàbá ní rábítà ní àbáyé dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run kí Ọlọ́run kí ó jẹ́ àríyìn pẹ́ Akilẹ̀ Ìjẹ̀bú ọba Zikiru Adétọ́nà Amiru Mulukil Muslimin ṣé owó lèèyàn ní téèyàn fẹ́ fi rà yẹn ni bàbá yẹn ó ti ṣe gudugudu méje yàyà mẹ́fà léè tó já sí pé nínú ọjọ́ orí láti 1959 1960 wọ́n ti jẹ ọba wọ́n ti wà lórí throne bẹ́ẹ̀ ni kò sí ariwo wípé ẹ̀yin ẹlẹ́bọ ẹ máa ń ṣe kinní kan o ẹ̀yin ẹlẹ́bọ kò sáriwo wọ́n dẹ̀ ń ṣe dáwà lórí ibẹ̀ náà ti dúró pé kẹ́ tó fi mí jẹ ọba mi ò lè bá yín búra pẹ̀lú gbogbo nǹkan tẹ́ fẹ́ fi búra Allahu Akbar mi ò lè bá yín ṣé ẹ gbà tèmi tí mo bá fẹ́ Allahu Akbar wọn ló tẹ́ àwọn lọ́rùn tó bá tẹ́ yín lọ́rùn okay Allahu Akbar nǹkan báyìí ni láti gbà náà Allahu Akbar ni bàbá náà ti wà lójú ọ̀nà Islam lójú ọ̀nà Islam tí
wọ́n bú àwọn ní kíní ọlọ́run la tasubbu alladhina kafaru fayasubbullaha adwan bighayri ilmin. Wọ́n bú wọ́n ṣe kíní lakum dinukum waliya din. Òun náà fọwọ́ sí, but nǹkan tẹ́ ń ṣe yẹn ẹ lè pè mí síbẹ̀. Ẹ sì má kọ dí èmi náà. So kálukú dẹ̀ jókòó. Ìjẹ̀bú Òde wá develop. Allahu Akbar. Láyé ọba yẹn. Ọlọ́run má ti gbẹ̀mí ẹ̀. Àmín. So ó jẹ́ kókó títí wá dì ìsìn. Àpèjúwe tí a fi mọ̀ tún ní kíní tí wọ́n sponsor ní house bill. Akramakumullah. Wípé Mùsùlùmí tó bá jẹ Islam ẹni káwọn kán má wà lé lọ́rùn ó dẹ̀ má fi ẹ̀sìn ẹ̀ lẹ̀ kí wọ́n sì so tó bá sì kú ojú ọ̀nà yẹn ni kí wọ́n sìn tó bá jẹ́ pé Christian náà ni ojú ọ̀nà yẹn ni kán gbà sìn. So bíìlì yẹn láyé gọ́vnọ̀ sìn ọmọọba Dàpọ̀ Abíọ́dún so wọ́n pàṣẹ first reading second reading wọ́n pàṣẹ ó ti dòfin. Bẹ́ẹ̀ni sà. Ó dẹ̀ ti wà nínú àkọọ́lẹ̀ pé àwọn ni wọ́n bẹ̀rẹ̀. Ó ti wà nínú àkọọ́lẹ̀. So kí lóye yẹn kí ni wọ́n ń fúnyàn lóye lásán. Iṣẹ́ tó ṣe. Bẹ́ẹ̀ni sà. Tí wọ́n rí kà sí yàn lọ́rùn. Tán máa rí kà sí lọ́rùn òun ni wọ́n fi ń fún ní wọ́n fi ń fúnyàn lóye. Lábẹ́ bẹ́ẹ̀ yẹn mo tún kí wọn sí lẹ́ẹ̀kan. Mo yẹ tọrọ lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́run jẹ́ kẹ́mi wọ́n tún gùn. Àmín. Fún wa torí tẹ́mi wọ́n bá gùn dáadáa míì tún kù pẹ̀lú àlàáfíà ara àti kọ́lọ́run kó bá lọ́rẹ̀ ẹ̀mí wọn ọlá Al-Qur'an. Kí Ọlọ́run kí kó jẹ́ ká rí bàbá pẹ́. Ìjókòó yìí bọ́lọ́run ṣe bá a ṣe rò tọ́lọ́run fún wa ṣe. Àwọn tàòsíyàtì kan jáde ń bẹ́sà. Ǹjẹ́ ìgbésẹ̀ tí ń wá lórí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ táwọn lọ́balọ́ba yẹn sọ torí àwọn lọ́balọ́ba ní káwọn àfáàyè wo àwọn ipa àwọn jìnnà sí wọn ká sì fà wọ́n náà mara. Akramakumullah sà. Ó di kókó nínú ọ̀rọ̀ tí àwọn lọ́balọ́ba yẹn sọ. A lè máa pariwo nǹkan tó kù àti tàòsíyàtì yẹn iṣẹ́ ló kù. Tá bá ń pariwo a fẹ́ ṣe kíní báyìí tàòsíyàtì báyìí a fẹ́ ṣe kíní báyìí àwọn ẹlòmíì ó dìde wọ́n máa lú lẹ́gbẹ̀ẹ́. Tó ìjẹ́ pé rábítà ló ní fíkra. Wọ́n máa lú lẹ́gbẹ̀ẹ́ lílú lẹ́gbẹ̀ẹ́ yẹn ẹ̀yẹn àwọ̀ fakaifa bibanin khalfahu alfu hadimin. Ó tún fẹ́ gbé wa lọ jìnà. So fakaifa bibanin khalifahu alfu hadimin. Àwọn ẹgbẹ̀rún èèyàn fẹ́ wó ilé tó fẹ́ kọ́ bóun ṣe ń fi blọ́ọ̀kù kan kalẹ̀ báyìí ni wọ́n yọ pópó tì. Ìgbà onílé yẹn fẹ́ bí wàhídìn bí hadimin aw bí wàhídìn. Akramakumullah. Fakaifa bibanin khalifahu alfu hadimin.
so òun ni ọjọ́ sí pé àwọn ẹlòmíín sọ pé bó ṣe yẹ ká ṣe rèé kí ló mọ̀ tá ń ṣe kí ló mọ̀ tá a gbé dání tó wá mú advice wá látòkèrè ó mọ̀ nǹkan tá ń ṣe ó dẹ̀ mọ̀ nǹkan tá fẹ́ ṣe ẹni nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, conference ò kí ń ṣe nǹkan tí gbogbo èèyàn máa dá sí. Conference kì í ṣe nǹkan tí gbogbo èèyàn máa dá sí. pé ó yá èmi náà dá sí níbẹ̀ ká máa sọ̀rọ̀, ó yá ìwọ sọ̀rọ̀, eléyìí sọ̀rọ̀. Òun tó ń sọ̀rọ̀ yẹn àtàwọn tó ń sọ̀rọ̀ yẹn ẹlòmíì ó gbé wa jìnnà. Yóò gbé wa kúrò lágbọ́nrin tá a fẹ́ ṣe. Conference yẹn ó dẹ̀ ní team. Bẹ́ẹ̀ni sà. Bẹ́ẹ̀ni. So kò ń ṣe à ń jókòó ṣe meeting nìkan ni conference. Kò dẹ̀ ń ṣe general opinion ibi ládé. Rárá. So ẹni tó bá ní conference, àwọn tó gbé conference kalẹ̀, àwọn ni wọ́n máa ń mọ ibi tó ń lọ. Ibi tí conference yìí ń lọ rèé. Tí ẹni that's why tí wọ́n bá tó bá fẹ́ ṣe chairman jọ kan. Yóò ti kọ̀ dámọ̀ pépà. Wọ́n á ti rí, wọ́n á ti mọrú ọ̀rọ̀ tó fẹ́ present. Pé irú fíkra wo. Àwọn tó wá pé movable kíní wọn. Àwọn thinkers. Àwọn thinkers yẹn wọn ni kò ń ṣe gbogbo èèyàn ni wọ́n máa torí ọ̀rọ̀ ọjà ni ó sọ. Ṣóò náà pè sí. Ẹni tó bá dẹ̀ ni ó sọ̀rọ̀ náà personal issue tó bá ń fèsì ni ó sọ. Rárá. So ó nídìí ẹni tó fẹ́ darí ìjókòó yóò darí ẹ lọ́nà tó yásí pé kò ní gbé wa kúrò lójú ọ̀nà tá wà. So bó ṣe rí nìyẹn. Kí Ọlọ́run bá kí ó jẹ́ àríyìn pẹ́. Àdúrà tá tún máa ṣe náà ni pé àlékún ẹ̀mí gígùn, àlékún àlàáfíà kọ́nà kó bá ṣe fún bàbá Maulana Mudirul Markaz kó má ti jẹ lọ báyìí. Báwọn èèyàn ẹnìkan sọ̀rọ̀ ó ní bàbá yìí Ọlọ́run má ti jẹ àmọ́ yìí wọn nísìn pé kọ́lọ́ má ti jẹ àmọ́ yìí. Àdúrà tá máa ṣe náà ni pé kọ́lọ́ kó sá gbàgbé yín sí wa lọ́wọ́ kẹ́ máa lo àlàáfíà àti gbogbo àwọn bàbá wa. ọlá bismillahi li ilafi. Bismillahir Rahmanir Rahim li ilafi Quraysh ilafihim rihlata ash-shita'i was-sayf وليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. بابا مولانا شيخ آدم بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله.